wọ́n ń wò ná pé bó ni bandits kí Mọdákẹ́kẹ́ ìgbà kákún àtàwọn àbíjọ a lè fèsì bandits á lè ṣẹ́gun wọn Ọlọ́run ẹlẹ́dàá ṣùgbọ́n ṣé bá máa wà ní Sunday bẹ́ẹ̀ni ẹ mọ Sunday Igboho dáadáa ọmọ wa ìlú Mọdákẹ́kẹ́ bí náà láti kéré rẹ ibẹ̀ láti bọ̀ tẹ́ ọ ẹ mọ tán yẹn ó náà mọ̀ wá ó dẹ̀ mọ̀ wálé òmíràn mi máa ń sọ everywhere pé Mọdákẹ́kẹ́ ló ń ti dìbò sí mi ó sì fẹ́ mi mo re hàn lórí tọ́lọ́. bàbá tá a bá ń sọ̀rọ̀ nípa land soldier land soldier okay àwọn land soldier mo gbọ́ wípé Nigeria land soldier ló lágbára jù well ní world yes kí ló dé. sẹ́rí Nigerian soldier lágbára ní tactics ìmọ̀ ní Nàìjíríà again Yorùbá ló ń mọ ogun jàjù bíi ti bò sẹ́rí number one gbogbo Kurube Alaya Igbo tọ́wá jẹ́ sójà owó náà ń wá tọ́wá jẹ́ owó wọn padà Haúsá rẹ̀ gọ̀ǹgọ̀ sùn ní so bẹ́ẹ̀ dàbí ẹni Daniel àti ìwájú lójú wọn kọ lù náà lọ́wọ́ jẹ́ báyìí. ok àmọ́ tí àwọn ẹlẹ́wọ̀n kọ́. ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ọjọ́ Mọdákẹ́kẹ́ online tv ló ń kí gbogbo wa o jákèjádò gbogbo àgbáláyé ìlú akọni nílùú Mọdákẹ́kẹ́ kì í ṣe Mọdákẹ́kẹ́ nìkan ló jẹ́ ìlú akọni nílẹ̀ Yorùbá àìkàìmọye àwọn ìlú tó jẹ́ pé níkọ̀ọ̀kan akọni ní gbogbo wọn mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá tí wọ́n wà nílẹ̀ àti ní diaspora lórí ètò ìkànnì Mọdákẹ́kẹ́ online tv à ń ṣàlàyé nípa ìṣẹ̀ṣe ilẹ̀ káàrọ̀ òjìrè ni gbogbo ẹ̀sìn tó bá wù kó gbé dání ó bá jẹ́ Kristẹni Mùsùlùmí nǹkan tá à ń sọ ni wípé kódà kó tún jẹ́ abọ̀rìṣà nǹkan tá à ń sọ ni wípé má gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá rẹ torí Áfíríkà náà níṣẹ̀ṣe kí ni àwọn ìṣẹ̀ṣe wa láfíríkà òun rèé ìyẹn ò ní pé kéèyàn gbàgbé ẹ̀sìn bàbá rẹ̀ kéèyàn jẹ́ ẹlẹ́sìn Kristẹni kàbí kó jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí ìyẹn ò tọ́ka sí pé kó gbàgbé ẹ̀sìn bàbá rẹ̀ Mọdákẹ́kẹ́ online tv ló ń kí gbogbo wa ẹ̀ ńlẹ́ ń bẹ̀ ń o ẹ dákun ẹ má bá wa subscribe kẹ́ẹ̀dẹ̀ mọ́ bá wa láìkì ẹ̀ yọ́mọ dùn mọ́ wa yọ́mọ kòrò máwọn ọ̀tá wa Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi mo kí wa o àmọ́ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè. mo ti rí pé FN national France national nìbọn ọwọ́ rẹ̀ ẹ ti mọ gbogbo ẹ. tó o bí ṣe ń bọ̀ jágájágá ọkà bẹ̀rẹ̀ sí ibi kíní yẹn ni amòpó yẹn náà ní lọ́dà side bẹ́ẹ̀ náà pásítọ̀ ń bọ̀ bàbá mẹ́ta ọ̀pọ̀ mo ní ẹnìkan ti wà nù kòtò yẹn o ẹbí la ẹbí ẹkọ títí ẹkọ yìí sì kí n tó sọ̀rọ̀ yẹn tán àwẹ̀ release látọ̀ ní pòpápápápápápá bí èèyàn mẹ́fà ó sojú líle ni bóyá lára ẹ̀ ń yé inú wọn gánjọ́ ní. so òtìmí náà wàá wò jọ́nà pé ẹni ìwé náà rè ní má ní máa ń yan òtún àánú kòtò yìí pé wọ́n máa ń tán pé strength ó ti ṣe bí ten wọ́n tó pìtì ilé epo lọ́kẹ́yìn náà kẹ́yìn náà ṣe. ok ẹ̀yin náà bá lọ mú ti. bá gbé bọ́n rápìdì. ok ẹ̀yin ọ̀wà mú ìyàwó ti ilé epo yẹn lọ. ìta pọ̀ mẹ́rin àṣeyọ kan ní máa ń yìn tó bọ́n ká ṣe wẹ̀yìn tí ó rọrùn báyìí ó dìde padà ní ó fò sọ́nà ọ̀jọ̀ yẹn. ẹ rí òun. Ọlọ́run ti wá lè mú. mo rí i pé ẹ mọ gbá close range. ok yes good sójà mẹ́ta ló wà tí ń jagun infantry armor artillery ok artillery lè wà bí ìsìn kọ́ máa jagun ní Èkó button ni aná máa ń sẹ̀ ní sáì wọ́n fẹ́ já plane armored ọ̀nà ń lo mọ́tò tó dàbí katakata oníṣèlú ọmọ nìyẹn. infantry soldier lè ní who is queen of the war àwọn àmọ́ mari ogun àárín tá a fẹ́ bájà. ẹ̀yin lẹ burú jù. queen of the war. kúrẹ́tẹ̀ fi lọ sí amọ̀. à ń tó wù mí láti lẹ ní kí n fojú rí tí mo fẹ́ bájà. ṣe pé tẹ́ wí náà ó ti má wà lá láti lẹ̀. 1979 àbí kí la kọ́ jagun mọ̀lẹ́kì àti fẹ́ tá à ń sọ̀kò tá a kọ́ bẹ̀rẹ̀ òkun sẹ́lẹ̀ pẹ̀lú láyé gúnbí àárín tá a sọ̀kò sí ọ̀dẹ̀ tó roko tí ń yin gbó sí ọ̀pẹ̀rẹ̀ délé. láíláí ẹ rí nǹkan tẹ́ sọ̀kò sí. ọwọ́ ẹran tó yin ó rí. gbogbo ìgbà yẹn ẹ kì í fi nǹkan díjú gbà mí. àwọn kan wá sọ̀rọ̀ yín ni o. mo ti sọ yẹn wọ́n ní báíbù ò ní kú. lágbára àti Ọlọ́run kí ló dé. mi ìmọ̀ tẹ́ ń pè lóògùn Jésù. ẹ jẹ́ kí n wò yín dáadáa. èmi rè. ẹ tún gbé kúrò sọ́run. ìbá báyìí. àdúpẹ́. ìbá ọba yìí. borí. nínú. ọ̀tá. mẹ́mẹ́dì sí wọ́n sì wà nínú àlòkù afárá kó ń tiẹ̀ ni. ọ̀tẹ̀ fara kó ni. a máa fara kó ni sẹ́ẹ̀ pé náà ń sá fún. gba Jésù wà láàyè. Jésù wà láàyè. àtẹ̀ntọ́ ọmọ yìí o àtẹ̀ntí ọmọ yìí Gideon ni àtẹ̀ntẹ́ jẹ́ baba fún àtẹ̀ntẹ́ jẹ́ ẹ̀ǹtẹ́ sẹ́ẹ̀tì àtàwọn tẹ́gbà náà tó fà ní pé firstly wọ́n kọ́ dé láti Liberia mo fresh
ó tó wá sẹ́gbẹ̀ẹ́ táìmù yẹn lọmọ mi náà tó wà lẹ́nu díẹ̀ lónà bá tó dé. Defence Academy ó wálé ìsàlẹ̀ ojú orí Ayégun yìí nìkan ti bà lẹ́sẹ̀ ọ̀tẹ̀ rẹ ni tó ọmọ yẹn kú tó prompt mi gé pé mo fẹ́ gbẹ̀san mo wá wálé tí mo fi ń jà. bàbá ẹ wálé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan. mi ì sì lé o ọ̀tọ̀ ọmọ yẹn ti kú àti sìnkú ẹ̀ sílé dádì mi lè ajẹ́ bẹ́ẹ̀ ìbọn bà lẹ́sẹ̀. ó bà á sì wá tètè kó tètè sọ́gán kátálọ́ọ̀sì wọ̀ irọ́ ọ̀dọ̀ ọ̀pọ̀ tẹ̀ rẹ ni kì í ṣe pọ́pọ̀ débi oró yẹn wá débi heart so ọmọ yẹn sá kùnà lédè kan first born mi kúrò tó de pé ọ̀gá mi gan gbà náà ó fẹ́ yín ìbọn sí mi torí òun náà ti wọ defence ọ̀gá mi lo slot ò fún mi pé wọ́n ìyẹn Brigadier General Odúwọlé oró yẹn lẹ wá ń bá bọ̀. pé ń gbẹ̀san ẹ dẹ̀ gbà á. ó dúpẹ́ Ọlọ́run fún mi sí ẹ gbà á. Ọlọ́run fún mi sí bàbá ẹ gbà á. Ọlọ́run fún mi sí ẹ gbà lógúnlógún ẹ gbà lọ́gbọ̀nlọ́gbọ̀n Ọlọ́run fún mi sí ẹ gbà ní 1 million times. Ọlọ́run wà lẹ́yìn ó ṣe ẹ bá wà wò. so ìgbà yẹn tí wọ́n fi ń pẹ́tẹ́ ní ń pariwo Gideon ni ó Gideon ni ó àtọmọ kékeré àtàgbà. èmi wò wípé àwọn tá a jọ ń bá jà àmàtí ọ̀ ni wọ́n bíbó. mi fi nǹkan fojú kan sọ kọ́ńpa ogun ni so màálè mo ń lo experience mi ti ní káàkiri yẹn. ẹ ṣe kinní kan lójú mi lọ́jọ́ kan ẹ sọ ma sọ́ọ̀tì. o náà ní sẹ́mi trolling sẹ́rí yẹn ti wà nù àmì ẹsẹ̀ fẹ́ kọ́ sẹ́ni. mi ì kọ́ṣẹ́ ó níbi tí mo ń lọ lórí ètò yìí o bàbá ibi tí mo wá ń lọ rèé wípé ṣé bẹ́ẹ̀ náà ni Nàìjíríà sójà wá ya mọ̀mọ́ tí wọ́n lè mú bandit ibi tí mo ṣe good of you tí mo lọ. sójà mọ̀ sójà tán ṣe kúùpù tí ń fẹ́ ṣe sójà náà tán ṣe tán plot kúùpù tí ń fẹ́ sójà ni no more sójà owó náà wá ń sìn. bíi ti báwo bàbá. owó ni ẹni tán ti bribe tán ni ó ṣe báyìí àti pé kì í ṣe pé sójà gan tán wà sójà sí ọ̀dà ṣùgbọ́n ẹ wò gbàtà lọ Liberia Brigadier Dongoriaro àti Brigadier Tóògùn ẹ̀jẹ̀ Dongoriaro àti Brigadier Tóògùn gbà náà tán wá ẹ̀pọ́n náà fẹ́ jà anádọ́ tó pọ̀ sílẹ̀ so kí a náà withdraw wá pé àárín yín tó bá sọ bẹ́ẹ̀ fún yín. fún wọn pé àárín yín tó bá ń ta ló ní ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ tó ń pọ̀ táwọn yẹn pé àwọn táwọn bá jà yẹn jẹ́ ká sínú ilẹ̀ àṣegbà yẹn kò sójà tó ti wà tí bá ṣe ní sójà táyẹ̀sẹ̀ wá sí tí ò ní mọ táwọn bá wí. wọ́n rí táyà Brigadier Tóògùn ọmọ Ṣakí mọ́ Ìṣẹ́yìn ni Dongoriaro àti wọn pè tí fi nǹkan kan lọ so wọ́n rí táyà wọn. ètò ń ṣe náà ń sìn ó ṣeé ṣe kí wọ́n mọ̀ fún ibi wọn fún ọ́n ṣe mọ́ ní ọ́n ṣe mọ́. kì í ṣe kún wọn lágbára. sáà padà ní ẹlù fún Mọdákẹ́kẹ́ ló ti wá Mọdákẹ́kẹ́ online TV tó ń kí gbogbo wa ò jákèjádò gbogbo àgbáláyé ẹ mọ bá wa wò ó níbi tí ẹ bá wà yóò mọ dùnmọ́ wa yóò mọ kúrò báwọn ta wa láṣẹ ìgbà rẹ Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ. kí ẹ Mọdákẹ́ ìgbà kákún àtàwọn àbíjọ a lè fèsì bandit a lè ṣẹ́gun wọn Ọlọ́run ẹlẹ́dàá ṣùgbọ́n ṣé bá máa wà ní Sunday. bẹ́ẹ̀ni ẹ mọ Sunday gbowó dáadáa. ọmọ wa ìlú Mọdákẹ́ bí náà láti kéré rẹ ibẹ̀ láti bọ̀ tẹ́ ọ. ẹ mọ̀ tán yẹn. o náà mọ̀ wá ó dẹ̀ pọn wálé. o mìíràn mi máa ń sọ everywhere pé Mọdákẹ́ ló ń ti dìde kò sí mi. ó sì ń fẹ́ mi mo re hàn lórí tọ́lọ́. bàbá ṣé ẹ rò pé Sunday Igboho lè ṣe èrò ẹ̀kọ́ kọ́mọ́dé Mọdákẹ́ sá. o lè ṣe kọ́mọ́ wà bí ó mọ̀. ẹ̀yin ni the first person tó sọ òótọ́ àti ẹ̀rí wípé kò lè ṣe. bọ́ọ̀ ni ó ṣe wá bí bọ́ọ̀ ni ó ṣe ní wá bí dandan náà ni ní èsì tẹ́ bá sóògùn fún ìsìn wá ní ẹ̀sán owó jẹ́ ẹ̀gùn ó ní bá tọ́wá bí náà yọ wà forí balẹ̀ láti ṣàdúrà fún. ẹ ṣàdúrà fún. ọ lọ rí ọ bọ rí o ó ṣeéṣe kọ lọ rí yóò sì bọ rí. ok irú ẹ̀yin bá ẹ lè ṣe nǹkan kan mọ́. kí ló dé. bàbá ẹ ti darúgbó. bí n bá pin dance náà ọ̀ràn ni. ẹ bá pin dance. tí mo sì rí tí mo lò dandan kọ́ ni ká jagun ká mọ̀ pé mo yìnbọn lórí òtá mẹ́rin mo fẹ́ gòkè sọ́yọ́ ibi tí ò sí ìbọn ní ọ̀la náà. ibi tí ò sí. tí ò sọ náà ìbọn ọ̀la náà. ibi tí ò sọ náà. ọgbẹ́ tẹ́ máa ń jagun tẹ̀sẹ̀ ń wá pé ẹ fẹ́ pọ̀pọ̀ tí má gbàgbé wọ́n gbọ́dọ̀ fìkà lápò tó ń bí ẹ̀ tí ìtọ̀kùnrin náà. kíní kan wá yà mí lẹ́nu bàbá ṣé kí n sọ mo rí i pé ẹ mọ́ gbá close range. Okay, yes, good. Sójà mẹ́ta ló wà tí ń jagun infantry armor artillery. Okay. Artillery lè wà bí ìsìn kọ́ máa jagun ní Èkó button ni aná máa ń sẹ̀ ní sáì wọ́n fẹ́ já plane armored ọ̀nà ń lo mọ́tò tó dàbí katakata oníṣèlú. wọ́n nìyẹn. Infantry soldier lè ní who is queen of the war àwọn àmọ́ mari àárín tá a fẹ́ bájà.
ẹ̀yin lẹ burú jù. they were queen of the war. kílẹ̀ tẹ̀ fi lọ sí amọ̀. à ń tó wù mí láti lẹ̀ ní kí n fojú rí tí mo fẹ́ bàjá. ṣe pé tẹ́ wí náà ó ti má wàhálà láti lẹ̀. 1979 àbí kí la kọ́ jagun Mọdákẹ́kẹ́ àtifẹ̀ tá à ń sọ̀kò tá a kọ́ bẹ̀rẹ̀ òkú nsàlẹ̀ àgbàrá ní láyé gómìnì. mo kí gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ káàkiri gbogbo àgbáláyé ní Nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora àmọ́ mọ̀ ṣe yọ̀mọ̀ dùn mọ́ wa má bínú pé mo pè yín gidi ọ̀hún ta ló ń pè ní Òṣòjà nílùú Mọdákẹ́kẹ́. èmi Gideon Olútádé náà ni wọ́n pè ní Òṣòjà. Ibi tí Òṣòjà ti jáde kọ́lọ́ ó fi ọ̀hún kẹ́ ọ̀rẹ́ mi tanu Marcus Afọlábí. Marcus Afọlábí ta ní jẹ́bẹ̀. ó ti rí wálé àṣà. àyìnbá lọ́njọ́ kan a lọ adé gba wa dé ọwá wo experience wa ní Òṣòjà ní wọn rò pé abó ni wọ́n sì lè pè é ní Òṣòjà ọkọ̀ yí ọmọ túmọ̀ rẹ̀ kọ́sà Sójà sọ pé Òṣòjà have more experience than New Soja. New Soja bẹ́ẹ̀ ni. ètò Òṣòjà ti jáde. ọ̀dà tẹ́ bá wò ẹ kàn déédéé join military gbà yín. well. torí yóò níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ má bínú torí gbogbo àgbáyé ń gbọ́ wa. history of Ghana yẹn. bó ló ṣe bẹ̀rẹ̀. láyé NPN. 1983. wàhálà ìgbà náà ni bàbá wa ń kó ajẹ. bàbá wa ó 7 Ọláwọdé Lánìyàn Sikel Ọláníyàn Ọláwọdé police station wa wà bẹ́ẹ̀. ìgbà náà ni wọ́n ti gbé police station náà ni wọ́n gba police station wá sí tààsì. tààsì police station wà láti. wọ́n wà ń gbà náà láti bẹ̀rẹ̀ tọkọ dé sí nìyẹn. so ìjà kan wá pa dìbò tán lóko àjàjà èrò lé mọ̀pọ̀ ọjà. ẹ̀yin gángan. èmi gángan anara wọn agbára wọn ọ̀ka mínú ilé mi Ládélọ́lá wọn afọgbọ́n tàn mí inú mọ́tò èmi wọn àpọ̀gbọ́n ni ìdókòwò pé bí bàbá Aláwọ̀dé àwọn kan tá ń ṣe ọmọkùnrin lẹ́yìn wọn gbà náà gbà wàhálẹ̀ tó ń gba débẹ̀ èmi ọ̀hún kó ti di ọ̀rọ̀ nù wọn bá kọ ẹ̀yìn sí a irọ́ wọn kọ ẹ̀yìn wọn ò tí ẹ̀ wo ibi tá a wà ní gbogbo èmi ní BC rédíò láyé ọ̀pọ̀lọpọ̀ ti kú Káyọ̀dé ti kú débẹ̀ tí Oyèmádé ti kú gbogbo àtàjọ àgbà náà ọ̀pọ̀lọpọ̀ kékeré ló kùnú wá sí kájọ ń ṣèwé so torí pé mo le láti lẹ̀ ọmọ líle ní láti lẹ̀ so ìjà yẹn wá déjọ́ yẹn àjàdó lè ṣe fi ọ̀ gbogbo ẹ̀ láti fámi àrò ìgbà yẹn bàbá tẹ̀ ń já ìgbà náà ìwọ̀sọ̀ tá a bá jà á bọ̀ tó pátá irọ́ ni o. so mo pò yẹn wá rí pé eléyìí agbára ò ní lè àwọn afọgbọ́n tàbí pé kákẹ́dé ta sí ká yanjú ọ̀rọ̀ tó bá débẹ̀ ìjọ náà bá a ṣe dàrọ́ fún wọn ń jà èmi náà ń jà nù kìnìún ọba kága kò tí fẹ̀dẹ̀ kó gbà náà lórí onípaànù ni wọ́n jù má jù bọ́ sá pé agbára wọn ká mi. láwọn mú bò yẹn pé wọ́n ti pọ̀ ju yín lọ. wọ́n pọ̀ tọrọ rẹ tèmi gan mò ń gbìjà ẹsẹ̀jà mi ẹni yẹn náà ti kú sí Benjamin security ní campus torí pé oúnjẹ security sáré bẹ́rí ń jọ yẹn wọ́n fi ilẹ̀ àwọn akọ̀ṣẹ́ lórí kí ni ń ṣẹlẹ̀ yìí so wọ́n bá jù mí sínú sẹ́ẹ̀lì wọ́n yin tear gas síbẹ̀ meters wọ́n yin tear gas bóyá mo kú o mọ́ tó ṣẹlẹ̀ ní ìjì tó mọ̀ wá dà ní òru mọ́ wá tají wọ́n yẹ wá tají láàrin òru wọ́n á mí èmi nìkan nù sẹ́ẹ̀ bọ̀ ńgbà tí ó di bí ìdajì àgùnbá ìmọ̀ kan kọ́ àmọ́ pò lọ nọ́mbà tó ń pèsè ta hey sobe hey kéde àmú lọ́rọ̀ tó dé ọ̀kẹ́dẹ́ tó ń bọ̀ àbá mi ìyá ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ ni so ká má fọ̀rọ̀ gùn ìbá kó mi àbá lọ so ìyá yẹn wá jẹ mí pọ̀ ní ìrẹ́ ní ètè bẹ́ẹ̀lì mi dáàdì mi gbà náà kò sówó lọ títí wọ́n sá wà ní wọ́n ṣe wọ́n á béèrè fún wọn pé kí gan mo fẹ́ jọ ẹ̀mọ̀ pò náà ní ọlọ́pàá ní nǹkan ṣe kí n tó jọ ẹ̀mọ̀ pò ẹ ti kó nù sẹ́ẹ̀lì. ti bú bá mo kó wọ́n á rò pé èmi náà ó ṣiṣẹ́ yìí bóòlù ẹgbẹ́ mi ó ṣe mọ́. ìyàn mi jẹ lẹ́bàá. so náà wá ní kò sí lè jọ ẹ̀kọ́ sọ ọlọ́pàá náà ọ̀dà kí ló tó lè ju ilé lọ náà bá ní sójà tí mo fi mo bá fẹ́ pàápàá tíṣà ni mí àwọ̀sí tíṣà báyìí tẹ̀ mo ṣe lọ jọ ẹ̀ sójà nìyẹn mo ṣe lọ́yọ̀ kó mu wọn lọ gba Kwara wọlé. ó ti wà lọ́kàn yín pé sáfẹ́ ṣe nǹkan tó ju tiẹ̀ lọ ètò mo dé sójà. lẹ́bàá jọyìn rẹ̀ ìgbà tí wọ́n á kọ́kọ́ jọyìn Nigerian soldier ẹ jọyìn as a cadet. No, recruit. Recruit. Even cadet is a recruit. Àwọn èèyàn ní ògbóyìnbó. Bọ́sọ̀ ọmọlé wọ́n recruit ọmọlé wọlé. Sójà gbogbo wa. So mọ̀sá àgbà sáré àlẹ́ gbà wọlé kìí ṣe Kaduna.
ẹ ti lọ Zaria. Zaria ni mo gbà wọlé. Zaria náà ti ń train other rank nígbà yẹn. Àwọn officers náà ń train ní Kaduna Nigerian Defence Academy. But baba mi ò lówó tí mo lè fi lọ ọbẹ̀ nígbà náà. Agbára ò sí. Mo wọ́n sá lọ gba tùrọ̀tùrọ̀ tí náà wà náwó náà ṣùgbọ́n. Kò dàbí àwọn ogun wo lẹ ti jà tẹ̀tí lọ rí àwọn tọ́ wo lẹ ti lọ rí. Well, a ti gbìyànjú. Mo lọ Liberia, Somalia, mo lọ Yugoslavia, mo sì jagun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ náà. Mo jẹ́rìí. Àtẹ̀ntọ́ ọmọ yìí o, àtẹ̀ntí ọmọ yìí Gideon ni, àtẹ̀ntẹ́ jẹ́ baba fún, àtẹ̀ntẹ́ jẹ́ ẹ̀ǹtẹ́jẹ́ sẹ́ẹ̀tì àtàwọn tẹ́gbà náà tó fà ní pé firstly wọ́n kọ́ dé láti Liberia mo fresh ó tó wá sẹ́gbẹ̀ táìmù yẹn lọ́mọ mi náà tó wà lẹ́ndíè Defence Academy ó wálé ìsàlẹ̀ ojú orí Ayégun yìí nípa ti bà lẹ́sẹ̀ ọ̀tẹ̀ rẹ ni tó ọmọ yẹn kú tó prompt mi gbé pé mo fẹ́ gbẹ̀san mo wá wálé tí mo fi ń jà. Bàbá wálé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan. mi ì sì lé o ọ̀tọ̀ ọmọ yẹn ti kú àti sìnkú ẹ̀ sílé dáàdì mi lè ajẹ́ bẹ́ẹ̀. ìbọn bà lẹ́sẹ̀. ó bà á sì wá tètè kó tètè sọ́gán. tátánọ́ọ̀sì wọ̀ irọ́ ọ̀dọ̀ ọ̀pọ̀ tẹ̀ rẹ ni kì í ṣe pọ́pọ̀ débi tátánọ́ọ̀sì wọ̀. so ọmọ yẹn sà kùnà lédè kan first born mi kúrò tó de pé ọ̀gá mi gan gbà náà ó fẹ́ yín ìbọn sí mi torí òun náà ti wọ defence ọ̀gá mi lo slot ò fún mi tó ìwọ ni. ìyẹn Brigadier General Odúwọlé. oró yẹn lẹ wá ń bá bọ̀. pé ń gbẹ̀san. ẹ dẹ̀ gbà á. ìdúpẹ́ Ọlọ́run fún mi ṣe. ẹ gbà á. Ọlọ́run fún mi ṣe. bàbá ẹ gbà á. Ọlọ́run fún mi ṣe. ẹ gbà lógúnlógún ẹ gbà lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọlọ́run fún mi ṣe. ẹ gbà ní 1 million times. Ọlọ́run wà lẹ́yìn mi ó ṣe. ẹ bá wà wò. so ìgbà yẹn tí wọ́n fi ń pẹ́tẹ́ ní ń pariwo Gideon ni ó Gideon ni ó èmi ń wò wípé àwọn tá a jọ ń bá jà àmàtíọ̀ ni wọ́n mi fi nǹkan bójú kan sọ kọ́ pa ogun ni so màálè mo ń lo experience mi ti ní káàkiri yẹn. ẹ ṣe kinní kan lójú mi lọ́jọ́ ẹ sọ ma sọ́ọ̀tì. o náà ní sẹ́mi fóòlì sẹ́ẹ̀rí yẹn ti wà nù àmì ẹsẹ̀ fẹ́ kọ́sẹ́. mi ò kọ́sẹ́ wọ́n níbi tí mo ń lọ lórí ètò yìí o bàbá ibi tí mo wá ń lọ rèé wípé ṣé bẹ́ẹ̀ náà ni Nàìjíríà sójà wá ya mọ̀mọ́ tí wọ́n lè mú bandit ibi tí mo ṣe good of you sójà mọ̀ sójà tán ṣe kúùpù tí ń fẹ́ ṣe sójà náà tán ṣe plan plot kúùpù tí ń fẹ́ sójà ni no more sójà owó náà wá ń sìn. bíi ti báwo bàbá. owó ni ẹni tán ti bribe tán ní ọ̀sẹ̀ báyìí àti pé kì í ṣe pé sójà gan tán wà sójà sí yẹn ọ̀dà ṣùgbọ́n ẹ wò gbàtà lọ Liberia Brigadier Dongoriaro àti Brigadier Tóògùn ẹ̀jẹ̀ Dongoriaro àti Brigadier Tóògùn gbà náà tán wá ẹ̀pọ́n náà fẹ́ jà àwọn adọ́ tó pọ̀ sílẹ̀ so kí á náà withdraw wá pé àárín yín tó bá sọ bẹ́ẹ̀ fún yín. fún wọn pé àárín tó bá ń ta lórí ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ tó ń pọ̀ náà yẹn pé àwọn táwọn bá jà jẹ́ ká síná lè àṣegbà yẹn kò sójà tó ti wà tí bá ṣe ní sójà táyẹ̀sẹ̀ wá sí tí ò ní mọ táwọn bá wí. wọ́n rí táyà Brigadier Tóògùn ọmọ Ṣakí mọ́ Ìṣẹ́yìn ni Dongoriaro àti wọn pè tí fi nǹkan kan lọ so wọ́n rí táyà wọn. ètò ń ṣe náà ń sìn ó ṣeé ṣe kí wọ́n mọ̀ fún ibi wọn fún ọ́n ṣe mọ́ ní ọ́n ṣe mọ́. kì í ṣe kún wọn lágbára. wọ́n ń wò ná pé bó ni bandit kí Mọdákẹ́kẹ́ ìgbà ká kún àtàwọn àbíjọ a lè fèsì bandit a lè ṣẹ́gun wọn Ọlọ́run ẹlẹ́dà ṣùgbọ́n tí bá máa wà ní Sunday ẹ mọ Sunday gbowó dáadáa. ọmọ wa yìí Mọdákẹ́kẹ́ bí náà láti kéré rẹ ibẹ̀ láti bọ̀ tẹ́ ọ ẹ mọ tẹ́yẹ́yẹ́ o náà mọ̀ wá ó dẹ̀ pọ̀ wálé o mìíràn mi máa ń sọ everywhere pé Mọdákẹ́kẹ́ ló ń ti dìbò sí mi ó sì ń fẹ́ mi mo re ha orí tọ́lọ́. bàbá tá a bá ń sọ̀rọ̀ nípa land soldier land soldier okay àwọn land soldier mo gbọ́ wípé Nigeria land soldier ló lágbára jù ní world. Yes. kí ló dé. sẹ́rí Nigerian soldier lágbára ní tactics ìmù ní Nàìjíríà again Yorùbá ló mọ ogun jà jù. bíi ti bò. sẹ́rí number 1 gbogbo Kurube Alaya Igbo tọ́wá jẹ́ sójà owó náà ń wá tọ́wá jẹ́ owó wọn padà Haúsá rè gọ̀ǹgọ̀ sùn ní so bẹ́ẹ̀ dàbí ẹni Daniel àti ìwájú lójú wọn kọ lù náà lójú wájú ẹ̀ máa ṣe. ok àmọ́ àwọn ẹlẹ́wọ̀n kọ́ máa ń jù. wọ́n lè lọ ọmọ sóbè. gbàtẹ́ wa. ṣùgbọ́n land soldier ẹ bèrè nǹkan kúrò tẹ́ bèrè kẹ́sọ̀ yẹn land soldier air soldier sea soldier mẹ́ta ni sea soldier ní navy air soldier ní air force land soldier ẹ̀ náà ó lágbára land soldier general ni wọ́n a lè jagun lójú omi a lè jà ní ẹ̀yẹ òfurufú inú wa náà ti mú air bomb brigade táwọn máa dá fi plane dálẹ̀
land sójà. Ogun wo lẹ lórí nígbà tẹ wà ní sójà tó lágbára jù? Ogun tí ọ̀la ogun kékeré ogun wà ní. Kékeré. Tó jẹ́ pé ẹ lọ débi pé ẹ wá wò pé ilé tó burú jẹ eléyìí lọ. Sẹ́rẹ̀ tó burú jù ní Liberia. Bó ló ṣe ṣẹlẹ̀? Because kò sí gbà yẹn sẹ́ pé we are for peace. Wọ́n ní a lọ fún peace ní ká tó bẹ̀rẹ̀ sí jà ó pẹ́. Just like this Boko Haram ni. Boko Haram sì wọ́n ti gbanú gbó. Kẹ́yìn tẹ́ wá lọ tó lè gbanú gbó yẹn padà yóò fún tough time. Irú battalion mi sì tá a lọ ń gbà náà. Bóyá nú àwa tó lọ war front náà, àwa tó kú ọ̀pọ̀, àwọn tó kú lọ́pọ̀. Kí ló dé? Ṣé ẹ ní nǹkan tẹ́ fi defend? Kí ni jẹ́ defending? Àìsàn ló ṣe wà ìtọ́lọ́jọ́ sí. Àìsàn ló ṣe tọ́lọ́bọ́ wá ti pé dandan ni. Bàbá lórí ọ̀rọ̀ bandit Nàìjíríà mo fẹ́ kẹ́ máa lọ ni o. Lórí ọ̀rọ̀ bandit ṣé agbára sójà dé kaba yìí? Agbára sójà ká tá máa fún ọ láàyè tán sì fún ọ ní tán lò. Torí nǹkan tá à ń gbọ́ ni wípé ìbọn ti ń bẹ lọ́wọ́ àwọn bandit. Kò sí ìbọn kankan tó lágbára jù. Ṣébí táyì lọ́wọ́ ọ̀nà ògìnà AK-47 wọ́n ń lo GPMG lẹ́yìn tí wọ́n kọ́ tẹ̀ ẹ̀kọ́ general purpose machine gun sójà nìkan ń lò. Bóò gan ló ṣe dánwò àwọn yẹn jẹ́ abẹ́rẹ́. Ibi tí mo wá lọ gẹ́gẹ́ nìyẹn. Bóò ni ẹgbọ́ kábẹ́rẹ́ gbogbo jẹ́ bóò ló ṣe dánwò yẹn. Ìbọn yẹn kì í ṣe ìbọn tó yá yẹyẹ. Kì í ṣe ìbọn tó ṣe èmi yìn. Sẹ́rẹ́ bá lò lójú ogun tó pa àmọ́ pẹ́ tó máa ń dá nìkan lọ because it's work of 3 people. Bí ti báwo? Ẹnìkan mọ sling. Kò tí yé ẹnìkan mọ já ọ̀tá nínú àpótí ẹnìkan mọ sling ẹnìkan mọ fire. Òsìbó ṣe sẹ́yìn tá a bá gbé lérí mọ́tò ìta bá lọ gbogbo bá ń gba ilẹ̀ lábẹ́ kọjá tẹ́ bá yìnbọn pọ̀pọ̀pọ̀pọ̀ àpè gun stop gun fire gun stop mẹ́rin ní travel báyìí. Yóò lọ lẹ́ẹ̀kan náà. Ó sì gùn kì í ṣe 7.2 mm ọ̀tá tí ẹ̀ kànáàbà lórí so tó bá bọ́ọ̀lù gànà ó ń ya. Àyà owó. Ẹ mọ orí lọ́wọ́ bandit wọn ni ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn kù kọ́rùn báyìí. Ó tiẹ̀ ya yẹyẹ lọ́wọ́. Ẹ̀yà ọkọ̀ béèrè pé bóòlù ṣe dọ́wọ́ wọn. Tèmi náà ti fẹ́ béèrè ni. Ṣé ó ya yẹyẹ nígbà tẹ́yìn wà ní sójà ni? Ìbọn sójà gan ò lè gbébọn rẹ̀ láì ṣe pé wọ́n bá gba ọ̀dà. Tọ́ni sójà bá gbébọn sójà bá sáyìn ìbọn tó fẹ́ lọ sí DTV kan mọ́tò ló máa gbé débẹ̀ tó tó ń parí for the following day mọ́tò ló máa gbé padà báràkì ni wọ́n ṣe ń gbénu gbóngbà náà. But now kò sí pé sójà ò dédé ń lò bọ́n wọn ò dédé ń gbé bọ́n dání. Tó sójà bá ti gbà bọ́n o ti gba ọ̀dà. Fire anytime kill at your own time. Àfẹ̀sọ́ tó ìgbà yẹn sójà ò lè dédé gbé bọ́n kán lọ dìtì ẹ lè sójà ń gbòòrò gán tàn tẹ̀sán ẹ̀kẹ́ ẹ̀rí ìbọn lọ́wọ́ ẹ̀ ní ìsìn ó ti tọrọ fọ́nkálé. Nígbà tí yín kò rí bẹ́ẹ̀. Tá ń bolè bọ́n ti jáde gbòòrò gan. Okay, I could remember nígbà crisis Mọdákẹ́kẹ́ náà arrest mi mo sọ wọn kan gbà yẹn mo ọlọ́pàá mi interrogate mi mo ní lukú ọyọ wà lẹ́bọn ọ̀run sí lórí kọ́ máa gbọ́ ọdún mọ̀ wọ́n ní ìbọn wọ́n ló pé èmi ní ìbọn lé mo dàn láti sọ fún wa pé gt ló náà wà lé ẹ mọ sọ fọlọ́pàá pé ẹ̀yìn ọlọ́pàá lẹ́nu lò is outdated weapon ní sójà àti ń lo C-rifle which is AK-47 a lò yẹn mọ́ custom àtànṣe ọlọ́pàá náà ń lò mọ́ ẹ̀ bó ló ṣe lọ́dọ̀ àjẹ́ pé òun ló gbé fún mi ẹ lọ mú but wọ́n gbọ́dọ̀ sọ mo ní ẹ má lọ mú òun ṣe owó tán fún un ní í ṣe oníṣẹ́ owó tán fún ó ti gba bribe pé ẹ purọ́ mọ́ ẹ ṣe gbá ní í ṣe tó tẹ́ bá mú ń sìn ẹ̀ nìjẹ́ mi ọlọ́lá àkó máa mú mi gbà yẹn ṣé mo ta mọ́ mọ́ ní mo ta mọ́ dé I know myself right because sójà ìsọ sójà ìsọ secret ni. Sunday Igboho ní kán release kó lọ sínú ogun bọ́ọ̀lù ṣe rọrọ yẹn sí. Ṣé mo ó ní tágbà jẹ tẹ́lẹ̀ kó tó ṣe tàǹdì sọ́dọ̀. ohun tó lòun lọ a ti ní bóyá ní tó bójúlé a sì lè yẹn sẹ́pọ̀ náà ló mọ fẹ́ recruit 5,000 àbí 500 50,000 people ní wọ́n ní kó ń gbà ṣé ṣe kọ́ gbà wọ́n sọ fún ọmọ kan ti fi léèrè gan bí pé bọ́ọ̀dù mi tó bá ti lè lọ ẹ tó ń kọ orogún òru ọlágbára dandan ni kó o gbàgbára látọ̀dọ̀ ẹ̀ kó tó o mọ́tò àmọ̀ kọ́ lọ ká pé ọ̀dọ́mọ tó fẹ́ lọ ń bí ká fún ọ lọ́mọ kò lè ṣe é ná kọ́mọ Mọdákẹ́kẹ́ náà yọ ọ lọ́mọ. Ibi tí mo wá ń lọ gangan nìyẹn ṣé ẹ rò pé Sunday Igboho lè ṣe ìlú ẹkùn kọ́mọdé Mọdákẹ́kẹ́ sá. kò lè ṣe kọ́mọ wà bí yọ ó mọ. ẹ̀yin ni the first person tó sọ òótọ́ àti ẹ̀rí wípé kò lè ṣe. bọ́ọ̀ ni ó ṣe wá bí bọ́ọ̀ ni ó ṣe ní wá bí dandan náà ni ní èsì tẹ́ bá sóògùn fún ìsìn wá ní ẹ̀sánwó jẹ́ ẹ̀gùn ó ní bá
tọ́wọ́ bí náà yọ wà forí balẹ̀ á sì ṣàdúrà fún. ẹ ṣàdúrà fún. ọ lọ rí ọ bọ rí o ó ṣeéṣe kọ lọ rí yóò sì bọ rí. ok irú ẹ̀yin bá ẹ lè ṣe nǹkan kan mọ́. kí ló dé. bàbá ẹ ti darúgbó. bí n bá pin dance náà ràn ni. ẹ bá pin dance. tí mo sì rí tí mo lò dandan kọ́ ni ká jagun ká mọ̀ pé mo yìnbọn lórí ọ̀tá mẹ́rin mo fẹ́ gòkè sọ́yọ́ ibi tí ò sí ìbọn ní ọ̀la náà. ibi tí ò sí. tí ọ̀sán náà ìbọn ọ̀la náà. ibi tí ò sọ náà. ọgbẹ́ tẹ́ máa ń jagun tẹ̀sẹ̀ ń wá pé ẹ fẹ́ pọ̀pọ̀ ìmọ̀gbẹ́ fi kàn lápẹ́jú ń bí ẹ̀ tí ìtọ́kùnrin náà. kìíní kan wá yà mí lẹ́nu bàbá ṣé kí n sọ mo rí i pé ẹ mọ́ gbá close range. ok yes good sójà mẹ́ta ló wà tí ń jagun infantry armor artillery. ok artillery lè wà bí nsìn kọ́ máa jagun ní Èkó bọ́tìn ni aná máa ń sẹ̀ ní sáì wọ́n fẹ́ já plane armored ọ̀nà ń lo mọ́tò tó dàbí katakata oníṣèlú. ọmọ nìyẹn. infantry soldier lè ní who is queen of the war àwọn àmọ́ mari o àárín tá a fẹ́ bájà. ẹ̀yin lẹ burú jù. queen of the war. kúrẹ́tẹ̀ fi lọ sí amọ̀. à ń tó wù mí láti lẹ ní kí n fojú rí tí mo fẹ́ bájà. ṣe pé tẹ́ wí náà ó ti má wà lá láti lẹ̀. 1979 àbí kí la kọ́ jagun mọ̀lẹ́kẹ́ àti fẹ́ tá à ń sọ̀kò tá a kọ́ bẹ̀rẹ̀ okùn sẹ́lẹ̀ padà ní láyé gúnbí àárín tá a sọ̀kò sí ọ̀dẹ̀ tó roko tí ń yin gbó sí ọ̀pẹ̀rẹ̀ délé. láíláí ẹ rí nǹkan tẹ́ sọ̀kò sí. ọwọ́ ẹran tó yin ó rí. gbogbo ìgbà yẹn ẹ kì í fi nǹkan díjú gbà mí. àwọn kan wá sọ̀rọ̀ yín ni o. ó ti sọ yẹn bù wọ́n ní báíbù ò ní kó. lágbára àti Ọlọ́run kí ló dé. mi ì mọ̀ tẹ́ ń pè lóògùn Jésù mọ́. ẹ jẹ́ kí n wòye dáadáa. èmi rè. ẹ tún gbé kúrò sọ́run. ìbá báyìí. àdúpẹ́. ìbá ọba yìí. borí. nínú. ọ̀tá. mẹ́mẹ́dẹ̀ sí ẹ̀ sì wà nínú àlòkùn afárá kó ń tiẹ̀ ni. fara kó ni. a máa fara kó ni sẹ́ẹ̀ pé náà ń sá fún. gba Jésù wà láàyè. Jésù wà láàyè. ṣe láwọn tí gbogbo àwọn ẹ kọ́kọ́ bá mi kí ẹ̀rí ẹ dẹ̀ bá mi kí. ọkùnrin ogun lẹ̀ wọ́n ti bá àjọṣe náà ní. nígbà yẹn ẹ̀bùn yẹn kọ̀ ya mọ́ àjọṣe ni. gbogbo mọ̀ ń sọ́ọ̀sìn ẹ̀rọ ẹ̀tẹ̀ ń jẹ̀jẹ̀kújẹ ìlú nísìnyí ọ̀ọ́dà. nígbà tí gbogbo nǹkan ń ṣe. ọ̀ọ́dà. táwọn ipá ni à ń ṣe sẹ́ẹ̀rì kìíní kankan ní kọ́lọ́hún jẹ́ àgbà kílù ọmọ oore. tó máa ti fi bí fi oore san oore ní tí ń ṣèlú yìí ọ̀sán díẹ̀. àṣẹ. kégun òkú ònù. kiri wà láwọn wọlé dé dé. ṣe irú wa bá wá ń ṣèkọ yóò fi owó náà fi sẹ́sàn ní òjò ọjà wa lójúmọ́ òjò yín lójúmọ́. pé ó ti lè sùn. tó ní mo gbọ́. especially àwọn ìlú kéréje. kí ló fẹ́ fẹ́. bandit. wọ́n kálukú ọmọ dira lóku. màá wá jókòó tí yín. ọmọ yín mo ṣáàjì. nípa àjọ jókòó rè. mo ń bọ̀ wá báyìí nulẹ̀. àwọn àgbo tẹ́ ẹ sọ yẹn àmọ́ àgbo bà mọ́. àìrò àgbo bà àgbo òdòyàn àgbo. but mo rí yín you are still very active. etí Ọlọ́run ni àwọn ẹsẹ̀ mi. kí lẹ̀ ń jẹ. mo ń jẹ yán mo ń jẹ bà mo ń jẹ kókò mo ń jẹ fọ́. ẹ sì jẹ ẹ̀fọ́ náà. mo ń jẹ fọ́ mo ń jẹ o mo ń gbin gan mo ń jẹ kí n sì jẹ fọ́ fertilizer kí n jáwọ́ ọ̀rọ̀ wọ fúnra mi. ṣé kò wá yà yín lẹ́nu pé ẹ kó ń sójà. kí ló fẹ́ yà lẹ́nu mi. pé wá nígbà ibẹ̀ kí defend ìṣe bẹ̀ ní kù sí ni. pé wá defend mi. lóòótọ́ time ni o sì kọ́ voluntary mo kú omi. ìyẹn kọ́ fúnra yín pé fẹ́ lọ. lọ ń lọlé. ó lójú àwọn tó lè ṣe nǹkan yìí. kí ló dé bí n kú omi bẹ́ẹ̀ ṣe wọ́n ti kú òun ti kú náà máa máa pé iye ọjọ́ tẹ́ ẹ pé ṣé mo fẹ́ kí wọ́n á lò ráàkì tí mo wúlò fúnra mi mọ́ tá bá yẹ pé wọ́n lò ráàkì tí mo délé ṣe ń lè ṣe gbogbo mo ṣe. ọ̀dà mo fẹ́ béèrè kíní kan àwọn ọlọ́pàá tó wá fìyà jẹ yín gbà yẹn àti ìjà tẹ̀yà gbà ṣe wá padà gbẹ̀sìn. ìyẹn ti lọ. wọ́n lọ bẹ̀ yẹn àti nǹkan fò ìyẹn ti lọ. àdóńkàlà àṣetínú wọn lọ́n gbà ṣàkóso. ẹ padà rí nǹkan kan ṣe. ọ̀dà mo kí yín inú mi dùn. bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bíbélì Mọ̀dákẹ́kẹ́ máa rí káàkiri gbogbo àgbàlá. lúbúlúbú ta ní ọ̀rọ̀ ìjàpọ̀ bá dalẹ̀ ìfúnná gbowó bá ara yóò ló kàn bọ̀ tó bá lọ. kí ló wà dé kí ló wà dé ìyá ló bú mọ́. àṣà wa àtẹ̀sìn wa ó ní ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá
Wọ́kìlù Ọmọ Yorùbá TV ló ti gbogbo yín o, ẹ máa bá wa wò. 05. irú èèyàn wo ni wẹ́rẹ́ ní kẹ̀jẹ́ nígbà wo. Akọni ni ẹ mo mọ̀ ẹkún lọ dáadáa yìí. ẹ mọ̀ dáadáa. Akọni ni ọkàn sí aláàánú náà. Akọni ni ẹni tó kú sójú ogun. Ìtàn ò lè gbàgbé ẹ. wọ́n ní lọ́jọ́ yẹn wọ́n lọ rẹ gbogbo èèyàn ẹlẹ́yìn. Ọ̀rẹ́ wá sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ìjọ́nà ó rẹ èmi gan. Mo gbọ́ àsọtẹ́lẹ̀ èmi lálàá mọ́jú ńjọ́ náà láàfin wa pé nígbà jagun kì í ṣèbọn tilẹ̀ tó lẹ́lẹ̀ Mọdákẹ́kẹ́ pọ̀. Mo rọ́ àlá yẹn láàárọ̀ ọjọ́ kejì pé bí a ti ń jà ilé àlàpàtàn ti jó. So ńgbà mo wá débẹ̀ mo fẹ́ yọ báyìí ọ̀tọ̀ yọ̀bẹ̀ bọ̀ láyà ni. ẹ̀yin gangan. So ńgbà mo wá tají lórí àga àfin ìgbà náà àga kan wà mí àfi tán pé so mo bọ́wọ́ mi láyà mi tòótọ́ ẹ̀rù bà mí. Bí mo ti ń sọ̀rọ̀ àláyẹ lọ bó kí n tó máa ronú àláyẹ obìnrin kan já wọlé dàárọ̀ ẹ̀hún ọ̀dà mọ̀ pé ẹ gbàdúrà akọni kan ó kù lé ní. Ìjọ náà ó kọ̀ lánìí bọ́n ba síkò. Ìní wọ́n á fọkàn sí pé síkò àkàràbà tí wọ́n á fọkàn sí pé síkò ni ìbọn tó lóǹjọ́ náà wà lọ́wọ́ mi wọ́n ní gbé dání. Wọ́n lè jẹ́ síkò tí ìbọn ti bà látànà. Ara mi ò wá ṣe ń jọ yẹn mo wá dààmú mi yẹn bọ́n. Mo sọ fóònù náà ó gbọ́ ó ń rí mi rí ń sìn. Mo sọ fáwọn yẹn pé mo lálàá o báyìí ló ṣẹlẹ̀ sí mi lójú oorun pé wọ́n kí ọ̀bẹ bọ̀ láì báyìí mo rà ọ̀bẹ mọ́ bí ìgbà ṣe fíìmù wọ́n ṣe èèwọ̀ irọ́ bẹ́ẹ̀ mo ṣe wá tají kí ni ó ṣẹlẹ̀ báyìí. So God so good that day ògùn yẹn kí ni wàá wá ṣẹlẹ̀ lákàbà táwọn kò èèwọ̀ èmi ti lọ sọ mo wá lọ ilé Sówádé ní Ìràyè mo sùn bẹ́ẹ̀ àwọn aránṣẹ́ sí mi pé ogun ti pa wà lákàbàtà wọ́n ní nǹkan kan mo wá gbé ìbọn ti síkò ẹgbà ìbọn sókà síkò tágbà lákàbàtà rẹ̀ mo ní mi lọ. ẹ ti sọ bẹ́ẹ̀. aláyẹ lẹfọ lo. aláyẹ àbẹ̀lú ìbá tó ránṣẹ́ sí mi pé ìbọn ètò wà lọ́wọ́ mi ni kí n gbé wá oúnjẹ ọmọlẹ́ni tó wá náà gbé lọ náà tí wọ́n pè wá pé ṣé ta lọ́mọ báyẹn ta ló lè lónú pé táwọn ọlọ́run kankan kí sáà máa bọ̀ oníwọ̀ náà màrí bọ́kùnrin ni ọ́ mo ní mi lọ so along the line wọn á tají oorun yẹn wọn rí sùnmọ́ wọn á ní kí n jẹun ní abẹ́ ọ́fíìsì àyè olóúnjẹ kan wà bẹ́ẹ̀ ní Ìràyè ìgbà náà mo dédé bí olóúnjẹ mo ń jẹun ti gbóúnjẹ mo ń jẹ lọ báyìí mo dédé gbọ́ tí Jobra Jobra lórúkọ ẹni yẹn ó bá ń sọkún bọ̀ ní pé ọ̀ràn ó wẹ́rẹ́ ní kẹ̀kí ló ṣe ó ní ìbọn ti bọ̀ wẹ́rẹ́ ní kẹ̀kí ó sì gbé ta ẹ má ti gbé ta olùbá yẹn ó bá dìde báyìí dé ta mẹ́rin kò ti bọ́gà wa òun náà ti bú ẹkún lójú kọ́ọ̀tù mo ní mo ní kí ni ṣe táwọn lójú ogun tí wọ́n ti pa kọ́ ní kalẹ̀ yóò ní yìnbọn mọ́ ìbọn dà ìbọn tèmi wà lọ. ẹ̀ẹ́dẹ̀fẹ̀ yìnbọn ń jọ yẹn tẹ́lẹ̀. ẹ̀ẹ́dẹ̀fẹ̀ yìnbọn wa gbajú mo ṣe gbajú tiri yẹn nìyẹn Fápòndà yẹn wọ́n ti wà ní agbolé yẹn mo gbajú church mo rí wa gorí kan Fápòndà mo dọ́gbọ́n gùn a ṣe rọ̀jò ìbọn lẹ́nu má ṣe bẹ̀rẹ̀ ìbọn. ìbọn bá tó lànà bàbá àtúwálọ̀ rèmi àti wá táìmù. bí ti wẹ́rẹ́ ní kẹsẹ̀ jẹ́ ni. ṣe pásítọ̀ nǹkan. pásítọ̀ ìjọ tí ó kù náà mo wà bẹ́ẹ̀ lójú ojú kí ní ìsàlẹ̀ àgbàrá sẹ́yìn tí gbogbo ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìjọ yẹn ni ìmí ìtọ́ bẹ̀rẹ̀ so náà wá lọ dáàdi wa kan gan kúnjọ yẹn dáàdi ọkùnrin tó wà lẹ́yìn mi ni ilé mi fi kara ẹ̀ wálé so ti yé pé ibi tí wọ́n ti pọ́n yẹn ní ojú odò ìsàlẹ̀ àgbàrá dídé tá a dé pé dáàdi mi wọ́n ti pa dáàdi wọn kankan èmi náà gbẹ̀san ó ti lọ bá òkú wọn bí wọ́n ti ẹ dúró ẹ̀yin nìkan kẹ́ ẹ lọ ẹ tẹ́jọ lọ́pọ̀ so bá a ti débẹ̀ ìjọ náà mo ti wà ní títì àwọn òpó wa lọ́dà side bẹ́ẹ̀ jáde látọ̀nà ọjọ́ yìí langa ìbọn ẹ̀dúdú báyìí mo ti rí pé fn nasanel France nasanel ní ìbọn ọwọ́ rẹ̀. ẹ ti mọ owó ẹ. so bí ṣe ń bọ̀ jágájágá ọkà bẹ̀rẹ̀ sí bí kíní yẹn ni àwọn òpó yẹn náà ní lọ́dà side báyìí bẹ́ẹ̀ náà pásítọ̀ ń bọ̀ bàbá mẹ́ta ọ̀pọ̀ mo ní ẹnìkan ti wà nù kòtò yẹn o ẹbí ẹkọ́ títí ẹkọ́ yìí sì kí n tó sọ̀rọ̀ yẹn tán àwẹ̀ release látọ̀ ní pòpápápápápápá bí èèyàn mẹ́fà ó ṣojú lílẹ̀ ni bóyá lára ń yè nù wọn gánjọ́ náà so òtìmí náà wàá wò ní ọ̀nà pé ẹni ìwé náà rè ní má ní mọ́ ẹyin àwòtọ́ àánú kòtò yìí tó máa máa ń tán pé strength ó ti ṣe bí ten wọn tó pìtì ilé epo lọ́kẹ́yìn náà ṣe ok ẹ̀yin náà bá lọ́wọ́ mo ti máa gbé bọ́n rápídì. ok ẹ̀yin ọ̀wà mú ìyàwó ti ilé epo yẹn lọ. ìta pọ̀ mẹ́rin ni àṣẹ ẹyọkàn ní máa yìn tó bọ́n ká ṣe wẹ̀yìn tí ó rọrùn báyìí ó dìde padà ní ó fò sọ́nà ọjọ́ yẹn. ẹ rí òun. wọn lọ́n ti wá lè mú o. mo kí gbogbo wa níbi kiri sábà wà inú mi dùn wípé mo wà pẹ̀lú bàbá mi is a father is a very good father to me bàbá amókùn wọn ní
Gideon ni baba ẹ má bínú àtọmọ kékeré Gideon ń pè yín because àwọn Gideon ni náà bá ti pè yín Gideon wá pè yín ní old soldier ṣe mo kì í ẹ mọ̀mọ́ ṣe inú mi dùn baba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa wò wá inú wọn sì dùn láti wọ́n láyọ̀ láti gbọ́ yín pé ẹ jẹ́ ìkan nínú àwọn àpọ́nì ìjọ tó bá wá ṣe é ṣe tó bá ní kẹ́ mọ́ ọ̀bọ̀ kẹ́yìn náà wá dìpẹ́ndì. fóònù níbi tí mo wà ní bírú ìlú ẹkùn yẹn. contract basis lẹ́wà ṣùgbọ́n ẹ lọ ọjẹ́ rí bàbá mùtá lò wà lọ bàbá ẹ mọ̀mọ́ ṣe ń gbọ́ ọlá tí wọ́n wà lé ọlá ti kóra wa pọ̀ Àgídìmọ̀làjà àwọn ilé Ifẹ̀ àwọn onígbàwọ̀ ń gbọ̀wọ́ ẹ tó lọ. àwa ti sáré kóra wa jọ láti bẹ́ẹ̀ lóhun kálukú bí gba pléyà mọ́kànlá wà lórí fíìdì náà ni òun kálukú ọgbà bí ọba yẹn ọgbà àti gò ó ti nírò ṣùgbọ́n ẹ má bínú ọ̀gá yín kan sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ó ní àwọn òkè ń ja close range táwọn ìyẹn commander àwọn wọn fi nǹkan díjú. mo ti sọ fún ilé ẹ̀kan sójà sọ pé tí gbà ṣe train nìyẹn wọ́n ní move to enemy without being seen and kill him when you came under enemy effective fire dash down kúrò to the nearest cover before return the time wọn ò pẹ ká ṣàyà sálẹ but infantry lè mọ sọ fún ilé ẹ̀kan èmi tó wá wò pọ́n àtọ́wà bíi amateur ni gbàǹdò olódùkan bó lẹ fẹ́ pa mí mọ̀nsábàì ìbọn yín òfìfo ni wọ́n mú mọ́ àwọn artillery làwọn wọ́n lè máa mu tí bí ká máa jà lẹ́kọ̀ọ́ wọ́n máa sẹ́ẹ̀lì ẹ̀ ní so ti yé wọ́n sì kọ́ pé wọ́n ní when you came under enemy effective fire dash down crawl to the nearest cover any cover from view cover from broken bottle cover from hard bottle cover from hard wood cover anything cover tí ó lè reduce agbára aná tí ń bọ̀. training yín nìyẹn. so bí wọ́n ṣe train èèyàn ni wọ́n pe àṣàyà báyìí. mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn máa ń sọ báyìí èmi ẹ̀sẹ̀ dé firstly ẹ̀jẹ̀ mi fresh brain mi ti fresh nígbà mo ti láì bẹ̀rẹ̀. intelligent pọ̀. èkejì iṣẹ́ tèmi ni we marry war we are the queen of the war infantry. bó ṣe jẹ́ nìyẹn. mo mi dùn so agbára àwọn sójà kábàndit. tábàyọ òṣèlú kúrò mi agbára wọn kà náà kí náà yẹ gbé dárí ṣé igi ni wọn ni àbí òkúta ni wọn ni wọ́n ṣe ń rí wọn mú táwa fẹ́ mú wọn ṣe ń rí wọn pa. Akọ́láwọlé Aláwọdé ló kọ mi.